ọ̀ tún ló dé o wọn ní kí ló dé àyíbẹ̀kọ́ ó wà ń bí lẹ́nìí àwọn èèyàn ń jáde anyhow o àwọn ń jáde anyhow wọ́n jẹrọ àwọn lójú gan èèyàn irú àwọn tí mo like wọ́n máa ń sọ̀rọ̀ gbàmgbàm wọ́n á kò sọ gbòòs ó ní wẹ̀yìn ó ń lọ nìyẹn tiẹ̀ ẹ bá mi dìde láti kí wọ́n sí àárín wa pé wọ́n kúṣẹ́ olúwa ṣagbára dọ̀tún o. kúṣẹ́ olúwa ṣagbára dọ̀tún. wọ́n rírun ṣọ́ọ̀ṣì báyìí rí ẹ̀rù bá wọ́n is beautiful jẹ́lẹ̀ beautiful báyìí. ẹ gbọ́ bọ́sẹ̀ máa ń sọ lórí rédíò yẹn tiẹ̀ sọ́ ká tiẹ̀ gbọ́ náà. ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni this is beautiful. ó kọ̀ yẹn kọ́ bá a ṣe ń sọ lórí rédíò gan-an. Inú mi dùn láti wà láàrin yín. Inú mi dẹ̀ dùn láti rí bàbá wa nínú Olúwa. He's my friend. He's my brother. He's a man that we have the same focus. People gba tí mo débi tí mo rí mother captain náà mo ní what? Mother captain mo ní lórí ìjókòó yìí. Àjọ wa kọ́ ni. Àjọ wa. Mo kọ̀ bá wọn bí ni. Ẹ mọ̀ díẹ̀ tí mo ṣe ń sọ̀rọ̀ báyìí. Myself and your father in the Lord are the same vision. Nípa CNS náà la máa wà. Àwa máa change ẹ̀ mọ́ wọn lọ́wọ́ ni. Yeah. Yeah. Hallelujah. Torí wọ́n bí wa sínú ẹ̀ ni kì í ṣe pé àyàwọnú ẹ̀. So bọ́lọ́run dẹ̀ ṣe Ọlọ́run dẹ̀ mú àwa kan dìde láti tún ṣe. Inú mi dùn nígbà tí mo débi. This is beautiful. It's beautiful. And then Primate Ayọ̀délé ó pè mí níjà ni. Àwọn máa fi rí next year wọ́n rí pé tó bá dọ́dọ̀ àwa náà. Mo kí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tó wà níbí. Mo ti gbọ́ nípa yín. Ọ̀rọ̀ mi dàbí Paul Apostle sí àwọn ará Galatia, àwọn Timothy àti gbogbo wọn ni. Mo ti gbọ́ nípa yín ní rere. Mo ti gbọ́ nípa iṣẹ́ ire yín. Mo ti gbọ́ nípa ìdúróṣinṣin yín. Kò ń ṣàwọn gan ló ròyìn fún mi. Ará àta ló ń ròyìn church yìí fún mi. Ó dẹ̀ jẹun tó wù mí lórí púpọ̀. Mo dẹ̀ bá yín bẹ̀. The discipline is there. Yeah. Torí ohun tó bà ọ̀pọ̀lọpọ̀ church aládùúrà jẹ́ ni pé kò sí discipline. Ní kálukú ń ṣe tó bá wù. Ṣùgbọ́n àwa kan wà, we are very disciplined. We are very, and somebody like Ayọ̀délé, I'm proud to be his friend. Yes, I'm proud. Wọ́n ṣe sọ, mo jọra mi lójú lóòótọ́ o, mi ò jáde ẹni àwọn ọ̀gbẹ́ni náà mo ti lọ. Mo jáde ẹni àwọn, but church tí mo bá ní mo lọ, kí n tẹ̀ tó lọ́gọ́ máa ti béèrè. So nísìnyí gbogbo yín àti primate wọn á bá sọ̀rọ̀ yìí. Bàbá àwa náà ṣe àjọ̀dún ìdásílẹ̀ 62nd year wa ní last Sunday of the month, and it's going to be our preacher there. Ó lójú àwọn tí mo máa ń pè láti wàásù ní church mi. You can't just mount my pulpit and talk. You can't. Ẹlòmíì àwọn orí pulpit yẹn á define ẹ̀, á bàjẹ́. Àbàjẹ́ gbogbo wọn kọ́ ni wọ́n jẹ́ wòlíì, wọ́n kàn ń gbé wòlíì sórí ni. So kí n tó lè sọ pé kéèyàn wá wàásù ó dàbí àwọn náà ni kéèyàn tó lè wo kó lè bọ̀ síwájú ti chọ́ọ̀tì tiẹ̀ náà kó wàásù kó bá yín sọ̀rọ̀. Mo jẹ́rìí primate. I know him very well. Bẹ́ẹ̀ lèmi náà. So in our church kó tó lè mú microphone dání kó fẹ́ wàásù. Who are you? Ibo ló ti ń bá bọ̀? Báwo ló ṣe mọ Christ sí? Kí ló wà lábẹ́ ẹ tó bá ti lè ṣe pé ìfẹ́ àdàbí? Èmi máa ń sọ lẹ́nu ìwé ẹni tí gbogbo tó bá kú ọ̀la kí n fi kan mọ́ Jésù kọ́ lọ́run pa mí. Ó pè kí n kú ní kékeré kí n lọ sọ́run lọ. Ìpè kí n dàgbà kí n mú nǹkan mímọ́ Jésù. Kí wọ́n á lè rẹ́ níbi rẹ̀ lọ. Mo ń tẹ́lẹ̀ pẹ̀lú wọn tájọ bìbílì lórí mi. Èèyàn mélòó ló lè sọ bẹ́ẹ̀? Èèyàn mélòó? So I thank you, I greet you. Mo ń bọ̀, mo sọ fún ọ, mo ní mo ń bọ̀ wá ṣe sọjí láàrin. Mo ń bọ̀ wá ṣe sọjí. Gbọ́ báyìí ni Olúwa wí.
torí pé ó tiẹ̀ wà lórí ìdúró lọ́wọ́lọ́wọ́ báyìí. Ní orúkọ Jésù. Gbogbo agbára tó lóòní tẹ́gbẹ́. Ní orúkọ Jésù. Àwọn ọ̀run fi ṣòfò dànù. Àmín Jésù. Mo dúró lórí àpáta Jésù Kristi. Ilẹ̀ mìíràn iyanrìn. Oh yes. Mo fi Ọlọ́run pé Ayọ̀délé tó tẹ orí òkè yìí tó. Jésù. Mo fi gbàdúrà sínú ayé rẹ. Ní orúkọ Jésù. Gbogbo agbára. Ní orúkọ Jésù. Tó ń dúró díẹ̀ ní bèbè àṣeyọrí ẹ̀. Ní orúkọ Jésù. Iná ọ̀run á jẹ́ bẹ́ẹ̀. Ní Jésù. Ọlọ́run àdàbí tí bá fi nǹkan mi mọ ẹ. Ẹ̀jẹ̀ Jésù. Àdàbí tí mo bá fi ètò àdúrà mọ iṣẹ́ Ní orúkọ rẹ. Jésù. Àdàbí tí mo bá fi apẹ àbí ìkòkò Ní mọ iṣẹ́ rẹ. orúkọ Jésù. Tó bá jẹ́ pé orúkọ Jésù yìí ni. Ní orúkọ Jésù. Ìwọ Ọlọ́run Babátúndé Èlíjà Ní orúkọ Ayọ̀délé. Jésù. Tó ń gbé ní orí òkè yìí. Ní orúkọ Gbogbo ọkọ̀ Jésù. tó wà ní abẹ́ omi lọ́wọ́lọ́wọ́ Ní orúkọ yìí. Inú Jésù. ìdèkìdè tí ayé lè fi Ní ọ́. orúkọ Jésù. Ó yẹ gbá ìtúsílẹ̀. Àmín Jésù. Jésù. Tó mórí náà ẹ tó sọ̀kalẹ̀. Ọdún òṣè. Ìpè wà lórí òkè yìí. Bẹ́ẹ̀ni. Àwọn ọmọ wo ni fẹ́ gbọ́ lọ́rùn wà ní tòótọ́? Àwọn òsì. Jacob ní Ọlọ́run bẹ ní tòótọ́. Èmi ò sì mọ̀. Ṣùgbọ́n mo ti mọ̀. Mo máa fi yẹ pé Ọlọ́run wà níbí. Ó ní tí mo fi ń dán ṣọ́ọ̀ṣì yẹn wò. Ó dẹ̀ ti fi hàn mí pé ìwọ Ọlọ́run jọba síbí. Tó bá jẹ́ bẹ́ẹ̀. Ní orúkọ Jésù. Gbogbo ọkọ̀ alàyè tó bá ṣe àmì mẹ́ta. Ní orúkọ Jésù. Jíjáde kúrò ní chọ́ọ̀chì ilé Ní rẹ̀. orúkọ Jésù. Ó yá wọnú ògùn ayérayé lọ. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Dìde lórí ẹsẹ̀ rẹ kí hallelujah méje kó rinlẹ̀. Hallelujah, 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 hallelujah.